ìbẹ̀rẹ̀ ayé mi kòrò ṣe ni máa rẹ̀ òun yájú. Ìgbà tọ́lọ́run dé níjó ànìkànjó níjó gbogbo wa. Èmi ọmọ tí ò níran, ẹ wá sọ mí dògbò ìrọ̀lẹ́. Àṣírí ayé mi, ibi kọ̀kọ̀ tí mo dúró sí. Ọba tó ń fẹ̀yìn bọ́ òkúta. Na your grace and the chop. Máa gbọ́ máa dìdìrì kan ṣe bí Ọlọ́run ọba. Wọ́n ní kò lè bọ́ sí. Ẹ jẹ́ ń gbóhùn wọn dáadáa. Happy birthday to you, Daddy. Happy birthday to you. Wow. Ṣàdúrà fún wọn. Long life and prosperity. Pip, 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 pip. Hooray. Oh yeah, ṣàdúrà. Oh yeah. Amen. 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 How are you? Aunty Ramota. Aunty, ẹja wo tí wọ́n pa kílẹ̀ gbé wá fún mi? Cake. Wow. Wow, that's great. Ẹ ṣé all the way from Lagos. Láti ìlú Èkó, Aunty Ramota ẹ ṣé o. Wọ́n ní pé bí ó sí àwọn. Bẹ́ẹ̀ni Àgbàlá Gabriel. Ẹ ṣe lè tán. Àmọ́ wẹ́rẹ́ o. Bàbá bá mi ṣe ó yẹ sọ. Ó wáyé fún mi níbẹ̀. Ṣé ẹ fẹ́ owó? Ṣé ẹ fẹ́? Ìyanu lórúkọ rẹ̀. Ta ló kọ́ tábẹ́ kéde òkú rẹ̀ fara yẹ? Ìbò bẹ̀rẹ̀ nínú ọ̀run láàrin mẹ́ta lọ́kàn. Ọ̀run ṣètò náà bá lé mi lọ́kàn mo yege. Oh yeah. See? Thank you, thank you, thank you. Long life and prosperity. Hip, hip, hip. Hooray. Hooray, not puye. Ṣé ẹ fẹ́ owó sí? Ọba kò lè sùn kò lè mú torí mọ́dé ká. Kí máa ná lọ? Ọ̀run dààmú Samuel torí Dáfídì. Àti Ramota rè o. Àṣẹjáde sí Maria òròjú rẹ̀ o. Ọ̀run ṣètò lọ́wọ́ lé mi lọ́kàn mo yege. Torí pé Bálárùn ṣètò àdàbí òun ṣètò níyẹn. Mi ò mọ iye. Òun ló lóun fẹ́ ṣe. Mi ò mọ wí. Ẹ gbọ́, Aunty Ramota. Ó gbọ́ ìpolówó birthday ni wọ́n lóun fẹ́ ṣe kéèkì lọ fún Daddy. Ọlọ́fẹ́ ṣe kéèkì fún mi, ó yá. Mi ò ní connection, mi ò ní visa, àwa wí lásán. Ọ̀run pé ọ̀gá ló wá ń bẹ̀rù gbogbo òyìnbó. Ṣó ti gbàgbé ẹsẹ̀ rí fún mọ́ orúkọ ni. Torí wípé ìdìtọ́wọ́ ènìyàn ò lé láyé. Ẹ̀sọ́. Ẹ̀ ń kàwé, ó dé ìlú báyìí. Ó dé ìlú báyìí, ilé báyìí. Pé mo wá sọ̀rọ̀ rẹ̀. Àṣírí mi tó kò yí mi sọ́kò títí. Ọpẹ́ lọ́pẹ́ rẹ̀. Mi ò bá kí bá bí àlá. Màá gbọ́nà ìfún fífọ́ ọ̀rẹ́ o. Aunty Ramota, ṣé dúpọ̀ yìí sí? Ṣó ti tó àyà sọ́ọ́ ní bọ́? Ó sọ báyìí. He has taken away my fear. Ẹ ti kọ́ yẹn síbẹ̀ yẹn náà. He's giving me peace of mind, oh sorrow. To let you go. Òkúta ni mẹ́rìgé. Mọ̀mí J. Okay, kí n fún ọ J náà. Ọya Mọ̀mí J, wọ́n ní kí n fún iṣẹ́ tí ń lè. Kí n fáwọn ní yòókù. Ẹ̀yà mi ti J. Ṣé o sọ báyìí? Ṣé tó fi sí i? Aunty Ramota, inú òṣèré rí nǹkan báyìí. Like ó gbà, like ó tún rántí ẹnì kejì ẹ̀. Ó gbà, ó tún rántí ẹnì kejì ẹ̀. Ẹyẹ wa, ṣé bẹ́ẹ̀ ṣe dé yìí? Ṣé sódà àárọ̀ làbí wọ́n lọ báyìí nírọ̀lẹ́? Really? Thank you so much. Ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ Aunty Ramota o, she brought me cake. Wow! Ó yẹ kí n gé lè ṣèjú, ó yẹ kí àjọ gé. Ẹ bá ń wá ọ̀bẹ, ẹni tó máa ń fún lọ́bẹ. Kémi àti ṣé kájọ gé kéèkì? Ṣé kájọ gé? Ẹ sọ̀rọ̀ ṣé kájọ gé? Ẹ bá ń gba ọ̀bẹ, kémi àti Aunty Ramota jọ gé kéèkì. Ẹ bá ń gbé sùn yẹn, ẹ bá ń gbé wá.
Thank you. Okay, thanks Ramota gbé wá fún mi o. She's doing well. Any come on, sure. Èmi nìkan tán. Ẹ ti gbọ́ wọ́n ti promise mi. Ó lè ń tójú bẹ́ẹ̀ lọ. Ó ló máa tún ṣe fún mi. Are you sure? Are you sure? Oh yeah, say I am sure. I am sure. Now, Auntie Ramota, mo fẹ́ bá yín sọ̀rọ̀ kan. Ẹ súnmọ́ bí. Àwọn tó nífẹ̀ẹ́ yín, wọ́n láwọn láì pé ṣe máa ń jà. Bẹ́ẹ̀ ṣe máa ń bá àwọn èèyàn jà. Kí ló dé máa ń bá àwọn èèyàn jà? Kí ló dé? Torí mo rí pé bẹ́ẹ̀ ṣe lọ́rọ̀ tèmi ń sìn. Kí náà ṣe? Ó tutù. Ó tutù. Ó jẹ́ òtù. Ṣé ẹ ti wo ṣe wò? Ṣé ẹ tutù bá àtẹ́dọ́dọ̀ mi? Kí ló dé máa ń bá àwọn èèyàn jà? Kí ló dé? Ṣé àti ń gbọ́? Ó ní kí lẹ́gbọ́n tó sọ? Kí lẹ́ láwọn èèyàn ṣe? Farabalẹ̀. Àwọn èèyàn ń farabalẹ̀. Bí ti báwo? Wọ́n máa ń ṣe kí ni? Sọ̀rọ̀ náà. I know what? I know. You know what? Mi gbọ́, kí ló sọ? Ògbọ́n Yorùbá, English ló máa ń sọ. Ó yẹ ẹ sọ ní tẹ́ fẹ́ sọ ní Yorùbá. Okay, wọ́n máa ń trouble yín. Yes. Tẹ́gbọ́n tó sọ, wọ́n láwọn yẹn máa ń trouble òun. Now, ìgbà tí wọ́n dé wọ́n ti dé tí wọ́n á sọ̀rọ̀ ọ̀sìn. Kíní kan ni mo kàn fẹ́ báwọn èèyàn sọ lórí ọ̀rọ̀ àǹtí pé irú ẹ̀dá wọn ó yàtọ̀. Our creation is very very different. Ẹ wò wọ́n, gbàgbé wọn. Our creation is very very different. So gbogbo tí gbogbo tó bá ń ṣe ó máa yàtọ̀ sí ẹ má jẹ́ ń pè é ní èyí tí mo fẹ́ pè é. Ohun tó bá ń ṣe our character, our behaviour, our attitude. As in the words that the words that comes out from my mouth. Ọ̀rọ̀ tó ń jẹ́ ìlẹ́nu wọn. Ìsọ̀rọ̀ sí ìṣesí ó máa yàtọ̀ pátápátá. Ẹ má jà máa kọsẹ̀ lára àǹtí yìí o. Ẹ já máa yín lọ lára wọn ni. Ọlọ́run tó dá wa ló dá wọn náà o. Ọlọ́run tó dẹ́yìn tẹ̀ ń wò mí tó dé mi náà ló dá wọn náà. Tẹ́yìn èèyàn bá pàdé wọn ní gbòòrò tẹ́ bá kí wọn tí wọ́n dáhùn ẹ má rí bíi pé ṣé ó ní ìgbéraga ni no wọn kì í ṣe irú èèyàn bíi tiwa like ẹ̀dá wọn ó tún ó yàtọ̀ àkàndá ẹ̀dá ni wọ́n ẹ̀yin tẹ́ bá súnmọ́ àǹtí lẹ́mọ̀ tẹ́ bá ti súnmọ́ wọn dáadáa tẹ́ ti jọ wà nínú lérí tẹ́ jọ jókòó lẹ́mọ̀ mọ̀ pé no ẹ̀dá ilé ó yàtọ̀ so àǹtí Ramota ẹja tètè ṣó ti yá ṣé ká jọ gbé ọ̀gá àlàdé ẹ̀yin lẹ́ máa pèsè fún wa ó yá. Ọwọ́ ilé máa lọ. Ọwọ́ sì máa lọ. Ọwọ́ ilé máa lọ. Ọwọ́ ilé máa lọ. Ok ilé máa lọ. Bẹ́ẹ̀ báyìí ilé ní ẹnu báyìí. Bẹ́ẹ̀ ló tọ̀ tún yẹn. Ẹ̀yẹ kó oyún sí gan. Kó wá. Ọya ẹgbọ́ lọ́wọ́ mi. Ẹjọ́ mi. Ẹ ṣe báyìí. Ọya àjọ̀dún mú mi o. Ọya bá wa gbé kéèkì dáadáa o. I'm a spell Jesus. I'm a spell Jesus. J. Kí ló ṣẹlẹ̀? E. S. U. Thank you, ẹ ṣé gan. Mo appreciate aunty gan. I really want to appreciate you, Aunty Ramota. Ẹ ṣé for coming that far to celebrate with me. Ọlọ́run yóò bá ń dúró tẹ̀yìn náà. Àmín Jésù. Ẹ rí àánú gbà. Àmín Jésù. Àmín Jésù. Ramota ẹ mú ọwọ́ wá. Fúnra Ọlọ́run yóò tì yín lẹ́yìn. Àmín Jésù. Fúnra Ọlọ́run yóò tì yín lẹ́yìn. Àmín Jésù. Agbára Ọlọ́run yóò kún ayé yín. Àmín Jésù. Agbára Ọlọ́run yóò kún ayé yín. Àmín Jésù. Yóò tún ayé yín ṣe. Amen. Ohun tí wọ́n rò pé irú àwọn èèyàn báyìí kì í ṣe nínú ayé. Ọlọ́run kò fi àánú ṣe fún. Àmín Jésù. Ohun tí wọ́n táyé ti rò pé irú àwọn èèyàn báyìí wọ́n lè ṣe nǹkan báyìí. Ọlọ́run nínú àánú ẹ̀ nínú agbára ẹ̀ kò ṣe fún yín. Àmín Jésù. Àmín Jésù. Àmín Jésù. Bí ẹ ti máa padà sí Èkó, Ọlọ́run yóò ṣọ́ ọ̀nà fún yín. Amen.
àmín Jésù, àmín, àmín, àmín Jésù, amen, àmín Jésù, àmín Jésù, àmín Jésù, amen. Tí wọ́n fẹ́ bèrè ilé yín ọjọ́ síbò ni ṣé ibi tá a ṣe dé náà ló wà? Ibi àìló wà o. Ibi tá a ṣe dé ló wà? Àǹtí Ramota ẹ̀ ń fowó mẹ́wẹ̀ẹ́ wá jẹun. Ṣé bẹ́ẹ̀ ni? Ó ṣe ra lẹ̀kùn méjì. Ok, wọ́n ṣe ra lẹ̀kùn méjì. Very good, wọ́n ti ra lẹ̀kùn méjì bẹ́ẹ̀. Ọ̀dà èmi gẹ́gẹ́ máa visit ilé wọn ṣé kí n wá? Ẹ sọ̀rọ̀ bá ń pè sọ́dọ̀ wọn ṣé kí n wá? Ẹ fẹ́ kí n wá? Ó yẹ sọ́wọ́n yẹn pé ẹ fẹ́ ká bàlá Gabriel wá. Wá síbo? Síbo? Ẹ sọ̀rọ̀ àwọn èèyàn mi ń gbọ́ o. Síbo? Yes. Àní síbo mi sọ pé yes. Síbo sọ́dọ̀ yín. Sí ilé mi. So ẹ jẹ́ kàn jẹ́ ká máa understand that yóò tán. Just understand that pé irú ẹ̀dá wọn ó yàtọ̀. Ẹ kàn máa understand wọn pé kí lẹ sọ kí lẹ sọ. Ó yàtọ̀ ṣàdúrà fún ọ dáadáa ó tí ì ṣe kankan. Àmín Jésù. Ṣẹ́gun tó sọ ní màá lówó lágbára náà amen. Àmín àmín. Àmín, 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 àmín Jésù, àmín, àmín Jésù, àmín, 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 àmín. Amen. Amen. Ẹ má fojú kéré irú àdúrà àwọn èèyàn báyìí. Don't underestimate their prayer. Èyí tó jábọ̀ wọn máa ń ṣe ti bá ń lọ wọn lè gbàdúrà ti bá ń lọ bó ti rí bẹ́ẹ̀. Ó yá ẹ̀yin ẹ máa jẹ́ jẹ́kẹ̀yẹ̀ méjì ògbóhùn àti Ramota kí n bá ń kí wọn. Hello ma. Yes ma, we are celebrating ma. We are celebrating. Yes ma, mommy. Yes ma. Wow. Your birthday is tomorrow. Wow, hallelujah, mommy. Happy birthday, mommy, in advance. So, birthday what tell you that money? Money birthday what tell you that one? That's great, man. That's great, man. That's great, man. Erama. Yes, ma. Yes, ma. Ma pay you, madam. Yes, ma. Yes, ma. Ma pay you, madam. Yes, ma. Yes, ma. Yes, ma. Yes, ma. Yes, ma. Oh yeah, mo baka yìí mẹ́ta gbó wọn Ramota kan tó máa lọ. Mo baka yìí mẹ́ta gbó wọn, yìí mẹ́ta péré. Yìí mẹ́ta péré gbó wọn. 070 WhatsApp mi o, WhatsApp 07054 900 751. Ẹ kàn gbó wọn like just hear voice. Oh yeah, hear voice. Ẹ má gbàgbé mo sọ kinní kan. Ẹ kàn jẹ́ understand irú ẹ̀dá tí wọ́n jẹ́. Let's just understand our creature. Ó tán. Let's understand the kind of person she is. So yóò dá fún wa. Oya jẹ́ mẹ́ta gbogbo wọn kó ó ti ń rọlé ra wọn. Oya ordinary WhatsApp, just WhatsApp. Ẹ̀yin mẹ́ta tẹ́ ká gbó wọn. Ẹ̀yin mẹ́ta péré. Ẹ bá ń kí àti Ramota wọ́n dẹ̀ wá kí mi láti Èkó. Hello, ṣe fẹ́ gbọ́n àti Ramota bí? Yes sir, thank you sir, ẹ ṣé sir. Yes sir. Ṣe máa gbó wọn àbí? Ẹ kí wọn. Yes sir. Yes sir. Hello. Network. Hello. Understanding a creature. Oto. Hello. Yes, my very good and Ramota. I came. Hey, came from bed. Thank you, ma. Oh yeah, Ramota. Yes, ma. Yes, ma. Amen. Oh yeah, I came. Oh yeah. Ramota, we love you. I love you. Thank you. I love you, kí lẹ I love you too. Only I love you. I love you. Very wonderful.
ó yá ẹnìkẹta rèé kí n lè kárí máa ń lè máa ti gbé pọ̀ ẹnìkẹta lẹ́nu sìn 80 minutes for Jésù. Hello. Hello. Ẹ káàárọ̀ ma. Yes ma. Thank you ma. We love you ma. Thank you mommy. Yes ma. Yes ma. Amen. Thank you for celebrating the Papa Store. God bless you. Amen. Yes, You're welcome. Bye. yes ma. Bye. Hello. Ziri. Lẹ́nu ọ̀sìn. Ní ẹ̀kọ́ níbí o. Hello ma. Yes ma. Yes ma. Ọdún ni ma. Amen. Amen. Oya. Kí wọ́n. Ó dá ma. Ẹ kí wọn. Amen. Ó ṣàdúrà. Jẹ́ ń bẹ́ẹ̀ nìkan tó fi hello. Yes sir, thank you sir. Àmín. Wọ́n ń gbọ́ báyìí. Ẹ kí wọn. Oh, now, God bless you. I want to seize this opportunity to appreciate this wonderful sister for doing this for me. I do not take it for granted. I really appreciate it. And like I'm coming that far from Ikorodu, láti wá present cake for me. Hey! Èèyàn làwọn eléyìí, èèyàn ní gbogbo wa. Gbogbo ẹ̀yin tẹ́ celebrate wa, ayé máa celebrate yín. Ẹ̀yin tí ó kù díẹ̀ ká tó fún, ọ̀run máa dé ọ̀nà ọ̀fun. Amen. Amen. Ẹ̀yin lórí ànúgbà. Amen. Ní ṣubú o. Amen. Yóò máa tẹ̀síwájú. Amen. Jésù ló wá. Ẹ bá ń kí Àǹtí Ramota kí wọ́n ṣe o. Àǹtí Ramota ẹ ṣé o. Ẹ bá ń kí ọkọ ẹ ṣe o. Àǹtí ẹ̀dùn à ń lọ ilé wọn o, we are going to a house. Dáwọn ní káwọn náà. Àwọn yín ló kù Torí sí. ìtẹ́ ìṣe yìí. Àwọn yín ló kù sí sà. Torí ìtẹ́ ìṣe Àǹtí Ramota, mo ń gbéra mi bọ̀ lẹ́kọ̀ọ́. Ẹ ṣàdúrà fún mi lẹ́ẹ̀kan, ó yẹ tó Ó yá ṣàdúrà. ṣàdúrà fún wọn. Ó yá ṣe. Mo ń bọ̀, ṣẹ́gbọ́, mo ń bọ̀ láìpẹ́. Ẹ̀rẹ̀ ń gbà. Thank you lovers. Alẹ́ màmá ní agbára o. Àwọn èèyàn ti dé. Báwo lè ta yẹn náà? People are around. Láti Èkó, láti Ìjẹ̀bú, láti Ọ̀ṣun. This love is massive. Àwọn èèyàn kan ní wá ní àwọn tí ẹ̀ wà rójú yín dídán mo ní ojú mi rèé. Èmi náà jẹ́ ìtàláwà lẹ́ẹ̀kan náà. Èmi náà wà ń ta láti máa welcome àwọn èèyàn. Má worry, I am outside to welcome everybody. So kò sí pé kalẹ̀ wá no. Inú mi dúpọ̀ ìfẹ́ ní àwọn èèyàn mi láti wọ́n bá mi celebrate. I really want to appreciate that. Ẹ ṣe ojú òní tí. Ìwọ́ wo ló ṣe ń bọ̀? Ó jẹ́ èdè máa bọ̀. Kó lè ráyè ìjókòó. Àga tí mò ń wò yìí, ó ti kún lọ. So God bless you. 6 ní program abẹ̀rẹ̀. 6 o'clock nírọ̀lẹ́ ní program abẹ̀rẹ̀. À ń lọ́jọ́ ayọ̀. Àmín Jésù. God bless you. I love you.